ká ṣá máa sin Ọlọ́run ká sì tún ní tẹ́lọ́rùn. Gbogbo ohun tá a bá ń fẹ́ ni yóò tó wà lọ́wọ́. Mo fẹ́ máa kí o, ẹ jẹ́ n kí Adéyẹmí ọmọ Adániwáyé, lèmi fẹ́ máa kí ẹni oríṣàdá kò ṣe é farawé kíkí tọ́ sí i. Ǹlẹ́ o ọmọ Adániwáyé o, Orímọládé di sẹ́kọ̀ndì rẹ̀ ẹ kú iṣẹ́ Olúwa. Igi wẹ́wẹ́wẹ́ ní dìgbò, ìtàkùn wẹ́wẹ́wẹ́ ní dọ̀dàn, ẹja wẹ́wẹ́wẹ́ ní ṣe bẹ́ẹ̀ dàrọ̀ gidigba lálẹ́ odò. Ẹni tí kíkí tọ́ sí ni mo fẹ́ máa kí o jèrè. Adéyẹmí ọmọ Adániwáyé ẹ kú iṣẹ́ Olúwa. Ọlọ́run Elédùmarè adé gbìyànjú rẹ ládé. Ọ̀bàyéjẹ́ ọmọ adárìnrún òní tako sálà rẹ, mo ṣàmì àdúrà. Ẹ wo ìforítì gangan ni bí ẹ bá fẹ́ ṣiṣẹ́ Olúwa tí bá kankan ò ní sí níbẹ̀, ìtẹ́lọ́rùn màlúùtọ́. Adéyẹmí ìfẹ́ Olúwa ọmọ Adániwáyé fara rẹ̀ jìn Olódùmarè ọba. Olúwa wá ń ṣe àmì sí ohun gbogbo tó bá dáwọ́lé, ọpẹ́ ni fún Ọlọ́run. Afọláṣadé Abídèmí Àwésù aya ọmọ Adániwáyé ló ní kí n máa kí ọyin Ọlọ́run ọ̀gá ògo lára rẹ. Adéyẹmí ò ní tẹ́ láéláé, bí o bá ṣe ń lù là á máa dún. Iṣẹ́ ìránṣẹ́ rẹ ò ní dìṣẹ́ mọ́ ọ lọ́wọ́. Orímọládé di sẹ́kọ́ndìrì kò ní sú ẹ, kò ní rẹ̀ ọ́, máa ṣàmì àdúrà. Alákòóso àtolùdarí Kérúbù and Seraphim Church Àgbàlá Ìtura tó wà ní Ìsúnlọ́lá extension Ìbògùn Ifọ̀ lógùn state gangan lèmi kúkú ń kí. Àyìn kíkí tọ́ sí àdúrà ń gbà lókè àánú Àgbàlá Ìtura. Afọláṣadé Abídèmí aya ọmọ Adániwáyé ló ní kí n máa kí Adéyẹmí ẹni tí ń jíṣẹ́ Olúwa. Alámì òróró ni ìfẹ́ Olúwa ọmọ Adániwáyé, wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tolúwa ni, àmọ́ Ọlọ́run mi fi rán Adéyẹmí ọmọ Adániwáyé kì í sọ̀rọ̀ ẹ̀tàn. Ó yá o Òṣogbo òrò kí ni mò ń rè lọ́wọ́lọ́wọ́, ibi tí ìránṣẹ́ Ọlọ́run Adéyẹmí ọmọ Adániwáyé ti wá ni mò ń kì í lọ́wọ́lọ́wọ́ ti wá ní. Ńpẹ̀lẹ́ o ẹ̀yin ọmọ Òṣogbo òrò kí àsálà, aró ń bẹ lóṣogbo lóṣogbo fi ń wù ní, Ọ̀ṣun ń bẹ lóṣogbo lóṣogbo fi ń wù ní. Èṣù ni wọ́n ń jẹ̀sùn lóṣogbo, ọmọ alátùpà mẹ́rìndínlógún. Bó bá tàn fọ́ bá àtàn fún joyè, àtọ̀fọ́ nílé àtúntọ̀ fàlejò ó jèrè. Ọmọ yèyé Ọ̀ṣun ṣàǹgẹ̀ṣẹ́ níhùn lábẹ́bẹ́, àtẹ́wọ́ lọ́ṣun fi ń yọ ọmọ rẹ̀ lọ́fìn ó jèrè. Òṣogbo òrò kí àsálà onílẹ̀ obì ìlú aró dẹ́dẹ́ bí òkun. Àrẹ pátá gbà bóṣogbo ṣe ń gbónílé ló ń gbàlejò ẹni ẹ bá rí ẹ bí. Òṣogbo òrò kí ọmọ yèyé Ọ̀ṣun o àníyùn lábẹ́bẹ́ ẹlẹ́yẹlé àrò ọlọ́dẹ̀dẹ̀ ẹ̀gà ṣoṣo ní yàrá. Ewúrẹ́ rọ̀gún níjẹ́ lẹ́sẹ̀ gbàgede, àgùntàn rọ̀gún níjẹ́ lẹ́sẹ̀ yàrá. Àkùkọ gàgàrà tó gorí ọ̀pẹ̀rẹ̀ elétéńté, níbẹ̀ ni wọ́n ti ń pẹ́ alára tọ̀tọ̀. Ògbójú obìnrin tí fọwọ́ gbẹgbọrọ yọmọ rẹ̀ lọ́fìn ni. Yèyé láàróyè ètò tí pọ̀ lédè onílé lọ́ṣogbo. Yèyé ti mẹ́yìn akíkanjú ọdẹ tó mẹ́rin wá mọ́dún Òṣogbo. Ọmọ Adániwáyé o Òṣogbo òrò kí ọmọ Aláàfin Àgbà Afẹ́ ni mò ń kì í lọ́wọ́lọ́wọ́. Ọmọ wa Olúyẹyẹ ọmọ Ògbógun, ọmọ òdòkan tí wọ́n ń pè lọ́ṣun. Ọmọ Tẹ́nígbọ̀lá ọmọ Olódòdẹ, ọ̀pọ̀ gbẹ̀gìrì lẹ fi ń ṣẹ́gun Fúlàní nínú ilé ẹ̀yìn. Ogun ò gbọdọ̀ jà mí o nítorí mo gbẹ́kẹ̀lé Ọ̀ṣun. Àní mo ní Òṣogbo wù mí o Adéyẹmí, mo fẹ́ lọ d'Àgbàlá Ọ̀ṣun níbi tí wọ́n ti ń rẹ̀rọ tí wọ́n ti ń gún dòdẹ. Ṣẹlẹ̀rú àgbo àgbàrá àgbo lọ́ṣun fi ń wọ ọmọ rẹ̀ kí dókítà owó tó dé. Àbímọ má dáná alẹ́ Ọ̀ṣun là ń pòwé mọ́ ẹni ẹ bá rí ẹbí. Ẹ wo ẹ má gbàgbé o Afọláṣadé Abídèmí Àwésù aya Adéyẹmí ọmọ Adániwáyé ló rán mi níṣẹ́ ìmọrírì ọkọ rẹ̀ àtàtà. Ọmọ Adániwáyé alákòóso àtolùdarí òkè àánú Kérúbù and Seraphim Church Àgbàlá Ìtura tó wà ní Ìsúnlọ́lá extension Ìbògùn Ifọ̀ lógùn state. Àdúrà ń gbà níbẹ̀ àwáwí kọ́. Ọlọ́run gbọ́wọ́ Adéyẹmí ọmọ Adániwáyé ṣiṣẹ́ ìyanu o. Bí wọ́n bá bí yín gbọ́ta ló kọrin ewì sí yín létí, ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lèmi kúkú ti wá. Ọmọ Ìwòpín Àjídàgan lèmi, Ìdòwú ọmọ Ògún bàjọ́.